wa ń gbẹ́rẹ́ pàkọ́ mo gbọ́ tí alàgbà kan sọ mo wá rántí pé I had a presentation tó fẹ́ jọ bẹ́ẹ̀ sometimes àwọn kan tí wọ́n wà nínú ẹ̀wọ̀n ní Delta State ṣe é rántí ìgbà mo sọ story yẹn tí ẹnìkan ó máa ń link lady kan jọ pàdé lórí Facebook ó lóun wà ní offshore lórí omi àwọn petroleum kankan ló ń ṣiṣẹ́ pé oil company ló ń ti ń ṣiṣẹ́ kankan orí omi ló ń wà pé kó bóun ṣí account kan tí yẹn fi ṣí account fún ó fi yẹn ṣí account ó fi NIN ó fi ṣí account fún lára àwọn account bí opay money kíní palmpay kíní kankan ó ṣàṣì kan kíní tiẹ̀ ló fi ṣí orúkọ rẹ̀ NIN ló fi ṣí pé so pé wọ́n á bóun send owó kan sínú ẹ̀ rántí story yẹn. mi rántí mọ́. ó ní wọ́n á bóun send owó kan sínú ẹ̀ pé òun wà lórí omi òun ò lè ṣe transaction bẹ́ẹ̀ pé so wọ́n ti di girlfriend lórí Facebook wọ́n ríra rí o wọ́n ti ríra lẹ́ẹ̀kan ó ní tóun bá ti jáde kúrò lórí omi pé òun bọ̀ wá bá báwọn àríra nǹkan kan ó ti I love you I like you in fact n bá dé bóyá máa ṣe wedding kankan ó ti sọ̀rọ̀ tó dùn ọmọbìnrin bá ṣí àkáǹtì ó fi NIN tiẹ̀ ó fi ṣí àkáǹtì account number yẹn ó send ẹ̀ sí account number yẹn ni wọ́n lọ rob níbì kan wọ́n wá ní kí ẹnìyẹn ó transfer owó sínú àkáǹtì yẹn rántí náà wọ́n ní kẹ́ni yẹn transfer owó sínú àkáǹtì lady yẹn tó bá ṣí so yẹn transfer owó síbẹ̀ eventually ngbà tí wọ́n trace the account ngbà tí wọ́n fẹ́ mú kí ni wọ́n máa ń ṣe kí ni àwọn ọlọ́pàá máa ń ṣe yẹn náà. investigation tó fẹ́ track number yẹn wọ́n track ẹ̀ ó lead wọn sọ́dọ̀ lady yìí ní Ifẹ̀ ní Ìbàdàn náà ni ó lead wọn sọ́dọ̀ lady yẹn ní àìsàn rárá pé ẹnìkan ló ń bá ṣì but NIN tiẹ̀ ló fi ṣì ẹnìkan ló ń bá ṣì boyfriend òun kan ó ní wà lórí omi ní Port Harcourt ọkọ wọn wà lè ṣe transaction wọn á ní kó ń bọ́ ṣe wọn ṣáà trace boyfriend tó lóun wà lórí omi nígbà wọn track number ẹ̀wọ̀n ní Delta State ló wà ṣé wọ́n ti dájọ́ ọkú fún gan ó dà nípa ti dájọ́ ọkú fún ẹ̀wọ̀n ni wọ́n trace ẹ̀ lọ ìgbà ni wọ́n sọ pé sí àwọn EFCC ni àbí àwọn tó ń ṣe investigation no DSS yeah DSS tí wọ́n lọ sí ẹ̀wọ̀n ní Delta State táwọn ọ̀gá ẹlẹ́wọ̀n tán fi yarí pàmò ò ní release àwọn tí wọ́n kọ orúkọ wọn wá àwọn tó ń trace ń gbà yẹn ṣe é rántí ẹ lè gọ́gù ẹ̀ máa fún yín ní èkán ẹ̀kín tó kúrò lórí ètò ẹ lè gọ́gù ẹ̀ irú ẹ̀ ní ọ̀rọ̀ tí alàgbà yìí fi ń sin wa ní gbẹ́rẹ́ pàkọ́ gbẹ́rẹ́ pàkọ́ láàárọ̀ yìí ẹ wá nǹkan fìdílé ẹ gbọ́ ẹ join Facebook ẹ lọ sórí Facebook Lágelú FM Ìbàdàn 967 ẹ join Facebook ẹ join wa lórí Facebook onda let's say. ẹ káàárọ̀ ẹ káalẹ́ ẹ káàsán jákèjádò gbogbo tẹ́ bá ti bá fídíò ìpàdé ẹ jọ quick update kan mo fẹ́ sáré jẹ́ kí gbogbo èèyàn mọ̀ bí mo ṣe parí program tán ní alẹ́ òní lẹ́nìkan sáré fún mi ó pè fún mi ní update yẹn pé mo dárúkọ ọ̀rọ̀ POS pé kan sáré fún àwọn oní POS ní information yìí ẹ jọ gbogbo ẹni tó bá fídíò ìpàdé ẹ jọ ẹ bá mi share ẹ̀ gan pàápàá jùlọ dọ́dọ̀ gbogbo àwọn èèyàn wa tó jẹ́ pé POS wọ́n fi ń ṣiṣẹ́ ẹ jọ ẹ bá mi share ẹ̀ gan gbogbo bí tẹ́ bá ti bá pàdé ẹ bá ti bá fídíò ìpàdé ẹ bá mi share ẹ̀ gan kó dọ́dọ̀ wọn a ò ní rọ́ràn o olùfẹ́ jẹ́ kélé oyí ọ tó bá jẹ́ pé òun ṣiṣẹ́ POS tó jẹ́ pé POS tán fi gbowó yẹn ló fi ṣiṣẹ́ jọ farabalẹ̀ kó gbọ́ fídíò èdè ìparí farabalẹ̀ má kánjú kò ní pẹ́ rárá update ni o olùfẹ́ bẹ́yẹn bá wá sọ́dọ̀ ẹ̀ tó ní
ẹ̀gbọ́n kan wà níbì kan tó fẹ́ sẹ́ndì owó sí ẹ ó lẹ́gbọ́n kan wà níbì kan bọ̀dá kan wà níbì kan ó fẹ́ sẹ́ndì owó sóhun ṣùgbọ́n ó fẹ́ gba true ẹ tó ní ṣe oní cash jọ béèrè wípé bí èlò lẹ́nìyẹn wá fẹ́ send tó bá níye kan tó wá ti send kọjá iye yẹn tó dípò pọ̀ lọ́pọ̀lọpọ̀ kó tó di pé wàá máa transfer padà sí sákàtì yẹn tó bá fún ẹ jọ lọ report ní police station wọ́n ní ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ ẹ gbọ́ ilé gbogbo ẹ̀yin tẹ́ ṣiṣẹ́ POS ẹ dẹ̀ jọ ẹ bá mi share ẹ̀ gan tẹ́ bá ti ń gbọ́ kẹ́ tún jẹ́ kó dọ́dọ̀ ẹlòmíì wọ́n náà ti àwọn ajínigbé wọ́n náà ti jẹ́ ẹnìyẹn gbé wọ́n ti jí ẹnìyẹn gbé already wọ́n náà wá fẹ́ san owó ìdóòlà tó jẹ́ ransom wọ́n ní bí wọ́n ṣe jí ẹnìyẹn gbé tó fẹ́ san owó ìdóòlà wọ́n ní wọ́n wá ti ẹnìyẹn wọ́n ti jọ connect ipe wọ́n á gbà through the POS wọ́n wá ní ẹnìyẹn pé ẹnìyẹn wá sọ pé show the cash wípé bọ́dọ̀ nǹkan fẹ́ send owó kan sóhun olùfẹ́ wọ́n ní oní brother nǹkan fẹ́ send owó kan sóhun wípé show the cash wípé 50,000 naira ó wá fún ẹnìyẹn tó wà lọ́dọ̀ ẹ̀ ní account number ẹnìyẹn wá pé account number fún brother ẹ̀ àṣeyẹ àwọn tó jíyàn gbé account number yẹn náà fún àwọn tó fẹ́ fi san ransom account number yẹn náà sanwó ẹ̀ sí account number ọmọ ní POS òun náà send owó yẹn sí ìgbà tó máa rí owó yẹn jẹ́ 5 million naira ló wá ní ẹ̀gbọ́n yín tó máa send owó 5 million money ló bá gbé kọ bí pé kò mọ̀ nǹkan kan pé ẹ̀gbọ́n ẹ mà lẹ ti ṣe mistake ló wá ní pé kò náà ó wò ó pé òun ti ṣe mistake tó tọ́ pé kó fún l'account number tiẹ̀ kó transfer sí ìyẹn ni pé kábúrò ẹ̀ tó wà ńbẹ̀ yẹn kó fún l'account ẹ̀ kó transfer pé kó gba 50,000 yẹn pé mistake ni wọ́n lọ ọ̀rọ̀ ìmọ̀ dìran tó torí at the end of the day táwọn yẹn lọ report bí wọ́n ṣe lọ report ló wá di pọ́n trace náà wá trace dọ́dọ̀ ní POS pé wọ́n jọ ń ṣiṣẹ́ ni láì mọ́wọ́ láì mẹsẹ̀ ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò dọ́dọ̀ gbogbo àwọn tó ń ṣe POS pé èèyàn kan bá ti sọ pé bọ́dọ̀ nǹkan fẹ́ send owó sí ẹ kó ń gbà á tó ti kọjá ayé tó sọ wípé òun fẹ́ ṣe tó ti ń bọ́ sí mílíọ̀n kíyèsára o ní arrest police station tó bá ṣe tètè lọ report kó mọ̀ jẹ́ pé wọ́n á sọ pé ẹjọ́ ń ṣiṣẹ́ o bí mo ṣe ń parí program lẹ́nìyẹn fún tí mo sọ̀rọ̀ case note ẹ tó ṣe POS lẹ́nìyẹn hint mi pé ọ̀rọ̀ oní POS mọ̀ ń ṣẹlẹ̀ pastor tẹ́ bá lè sọ fáwọn èèyàn yín fún ìdí èyí ẹjọ́ bá mi share fídíò yìí o ká lè gba ẹnìkan nínú ewu a ò ní rọ́ràn o ogun àkóbá àti àdábọ̀ ò ní jẹ́ ìpín wa o àlàáfíà ni bó dẹ̀ ṣe share ò ní dààmú lórúkọ Jésù. God bless you. Yàmú tirẹ̀ kí kálukú mọ́gbọ́n tiẹ̀ kọ́ ń bẹ̀ àní sàṣìrìn àní rálákòbá o. àmín o. ọlọ́mọdé rálákòbá. àmín. àkóbá àdàbà. àkóbá àdàbà ọlọ́mọdé rí. ẹ mọ fún bára lówó ẹ mọ ẹ fi ṣèrànà ẹ mọ ṣe kí lórúkọ ẹ ẹ mọ ṣe sàrà ọlọ́mọdé rálákòbá. àkóbá àdàbà ọlọ́mọdé àrí. ó dà bóyá lè rí direct experience ẹni tó ti experience irú challenge báyìí rí lórí POS. ẹni tó ti rírú ẹ̀ rí o. ẹni tí ó ti ní ìrírí irú ẹ̀ ẹni tó ti ní ìrírí irú ẹ̀ ká lè fi kọ́ra ká lè wà nípa ọgbọ́n ká lè fi kọ́ra wa lọ́gbọ́n náà ni. hello ó ti gé 09123 708675 tàbí +23481 4249 1006. ẹ mà káàárọ̀. ètò bàbá onírògò. mo ń jáde o káàárọ̀. kò mà nígbà rúmọ yẹn lọ́wọ́. àmísà bàbá George rè. orúkọ mi náà ni àbúrò ọ̀bùyẹ̀rọ̀ kì í látọ̀lọ́ sí àpáta àbàlẹ̀ lẹ́ẹ̀kẹ́. ẹ rí i pé ẹni tí ọba ti gbọ́ rédíò nǹkan mà ṣe ń tọ̀hún. mẹ́wàá ṣe. ọgọ́rùn-ún ṣe tí ọba gbọ́ rédíò kéèyàn tó máa gbọ́ rédíò ni ọlọ́mọdé àṣìṣe ṣe abẹ́wàá tún á rí irú eré báyìí torí Ọlọ́run àkáǹtì nọ́mbà wa ní ìsìnkọ́ náà sábà.